tá bá wá rí Aláàfin kan tó jẹ lénìí tó wá rí wípé ohun táwọn bàbá mi àwọn bàbá mi tán ti jẹ Aláàfin sẹ́yìn tí wọ́n ṣe kò dáa, tó wá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti unify gbogbo ilẹ̀ Yorùbá, láti heal àwọn ọgbẹ́ tí ò tí ì jiná tán, láti pè fún ìdáríjì lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wípé ohun táwọn Aláàfin ìgbà yẹn ṣe kò dáa tó. Ẹ rí wípé irú Aláàfin bẹ́ẹ̀ ó máa earn trust gbogbo ilẹ̀ Yorùbá. Ohun tí àwa fi fẹ́ràn Ọọ̀ni òun nìyẹn. Mo fẹ́ lè sọ pé látìgbà tí bàbá wa kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ìyẹn bàbá wa Owoade tí wọ́n ti gorí àpèrè báyìí, látìgbà yẹn ló ti dàbí ẹni pé nǹkan ò dán mọ́rán láàrin àwọn ọba méjèèjì. Now the latest one tó tún ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ọ̀kanlọ́mọ ilẹ̀ Oódua àti ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Ọọ̀ni ti fi ẹnìkan jẹ ọ̀kanlọ́mọ ilẹ̀ Oódua. Aláàfin wá fi Èyí Tinubu jẹ oyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Níbẹ̀ ni Aláàfin ti sọ̀rọ̀ wípé Aláàfin nìkan ṣo ni ọba tó ní authority ní gbogbo ilẹ̀ Yorùbá láti fi oyè jẹ, tóyè yẹn dẹ̀ máa carry of Yorùbá land, kìnìkan of Yorùbá land. Ìyẹn gangan kọ́ ní issue, bí kò ń ṣe wípé àwọn èèyàn acceptance bàbá wa Aláàfin tuntun yìí lójú àwọn èèyàn kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa to accept his authority all over Yorùbá land. Òun ni ó ń bí àwọn èèyàn nínú. Nǹkan táwọn èèyàn tí mo dọ́gbọ́n bá sọ̀rọ̀ tí mo rí wípé àwọn èèyàn ń sọ tó ń bí wọn nínú nípa ọ̀rọ̀ authority Aláàfin ni wípé okay, tá bá tiẹ̀ fẹ́ gbà wípé okay o, authority Aláàfin ó dé gbogbo ilẹ̀ Yorùbá, it is based on what? And that is the question I've also been asking. Wípé based on what? Based on what ni? Because láti ìgbà tí mo ti wà ní secondary school ni mo ti gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu teacher wa tó sọ wípé you don't demand for respect, you command it, you earn it based on àwọn nǹkan tó o bá ń ṣe, based on àwọn ìwà tó o bá ń hù. Òun ló máa ń bring about loyalty, ló máa ń jẹ́ kẹ́lòmíì kó loyal sí leader míì títí lọ́jọ́ alẹ́. Táwọn èèyàn máa wò pé ṣó gbé nǹkan kan fún jẹ ni, kò ń ṣe kó gbé nǹkan kan fún jẹ, ṣùgbọ́n ó ti rí àwọn traits kan, follower yẹn ti rí àwọn traits kan lára leader tó ń tẹ̀lé yẹn tó fi lè fún ní confidence wípé eléyìí ó tó ẹni tí èèyàn ń submit life èèyàn fún, tí èèyàn ń tẹ̀lé. Ohun tí mo find out wípé àwọn èèyàn ń béèrè tí wọ́n fẹ́ mọ̀ ni wípé authority tí bàbá wa Aláàfin tí wọ́n sọ pé àwọn ní lórí gbogbo ilẹ̀ Yorùbá yìí, it is based on what? Because sincerely one needs to ask wípé kí ni ó ṣokùnfà authority yẹn? Was it as a result of àwọn ìjẹgàba tí àwọn Ọ̀yọ́ táwọn ọlọ́yọ̀ọ́ nígbà yẹn tí wọ́n ti fi jẹgàba lórí gbogbo ilẹ̀ Yorùbá lásìkò tójú ò tí ì là? Because militarily àwọn Ọ̀yọ́ wọ́n ní agbára lásìkò yẹn. Ọ̀yọ́ empire tá bá ní ká sòótọ́, kò sí history tí ò recognize Ọ̀yọ́ empire, one of the largest and the strongest empires kó tó di wípé àwọn òyìnbó amúnisìn dé, òun ni Ọ̀yọ́ empire. So agbára yẹn wà lásìkò yẹn. Àwọn èèyàn ń béèrè nsìn wípé ṣé as a result of agbára àsìkò yẹn tí àwọn Ọ̀yọ́ tí wọ́n ti láǹfààní láti fi lè jẹgàba lórí gbogbo ilẹ̀ Yorùbá, ṣé authority yẹn náà l'Aláàfin ṣì ń lò lénìí, làwọn Aláàfin tí wọ́n ń jẹ lónìí náà ṣì ń rìn láìlé, àbí based on something else ni wọ́n fi rò wípé anybody tó bá ti jẹ́ Aláàfin authority ẹ̀ ó gbọ́dọ̀ cover gbogbo ilẹ̀ Yorùbá, òun nìkan ṣo ló dẹ̀ lágbára láti lè fi oyè tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá jẹ. Ìyàtọ̀ wà nínú ẹni tí a fínúfíndùn yàn tá a yàn sípò pé máa ṣolórí wa, torí wípé a ti rí ìwà ẹ̀ wípé ìwà ẹ̀ ó tẹ́ wa lọ́rùn, ó dẹ̀ lè ṣe olórí, ó ní gbogbo qualities, gbogbo characteristics tó lórí ní òun ló ní, ó yá máa ṣolórí wa nìṣó. Ìyàtọ̀ wà nù yẹn pẹ̀lú ẹni tó kàn déédéé fìrẹ̀ jẹ gàba léèyàn lórí tó dẹ̀ sọ wípé ó yá ẹ máa pè mí lólórí. Ìyàtọ̀ wà nù ológun tó dìtẹ̀ gbàjọba, aráàlú ò fínúfíndọ̀ yàn sípò, àti olóṣèlú tá a dìbò yàn lásìkò ìdìbò wípé ìwọ ló níbò tó pọ̀ jù, ó yá máa ṣolórí wa lọ. Ṣé ẹ rí wípé ìyàtọ̀ wà bẹ́ẹ̀? Àwọn bàbá wa láyé àtijọ́ ni wọ́n gọra wọn, kò dẹ̀ ń ṣe pé wọ́n gọra wọn náà, agbára ju agbára lọ ni. Ṣùgbọ́n ẹ rí wípé gbogbo àwọn ibi tí Aláàfin tó jẹ gàba dé ní gbogbo ilẹ̀ Yorùbá,
even kó tó di wípé àwọn colonial masters dé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Yorùbá náà ti gbára wọn lọ́wọ́ Aláàfin. So Aláàfin tó bá jẹ nísìnyí ò lè wá máa lo authority ìgbà yẹn torí wípé ìmúnisìn ni nígbà tí wọ́n fọwọ́ ọlá gbàyàn lójú ni ìjẹgàba àwọn Aláàfin lórí gbogbo ilẹ̀ Yorùbá ńgbà yẹn. Kì í ṣe pé bóyá àwọn ọmọ Yorùbá ni wọ́n fínúfíndọ̀ sọ wípé Aláàfin ìwọ ló lórí. Àwọn Aláàfin ìgbà yẹn máa ń fọ́ọ̀sì ara wọn lórí gbogbo àwọn ilẹ̀ Yorùbá tó kù ni. Bí mi ò tiẹ̀ mọ̀ ti gbogbo ìlú, mo kà nípa ti Ẹ̀gbá dáadáa bí Aláàfin á ṣe máa rán àwọn ajẹ́lẹ̀, ó yá ẹ lọ gba ìṣàkọ́lẹ̀ wá, ẹ lọ kó oúnjẹ wọn wá, táwọn yẹn á débẹ̀ wọ́n á jayé bó ṣe wù wọ́n, wọ́n á rèpù ìyàwó oníyàwó, wọ́n á pa ọmọ ọlọ́mọ, wọ́n á pa ọkọ ọlọ́kọ, wọ́n á lu ẹlòmíì nílùú bàrà, wọ́n á kó gbogbo oúnjẹ wọn, gbogbo nǹkan tó yẹ kí wọ́n máa fi live wọ́n á kó lọ fún Aláàfin. Irú ìjẹgàba yẹn in this modern era ẹnìkan ò gbọdọ̀ máa wá refer sí wípé torí pé àwọn bàbá wa wọ́n ti fọwọ́ lágbá yín lójú láyé ìgbà yẹn tí wọ́n fi jẹ gàba. So èmi ọmọ náà tí mo wá dépò, èmi náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. A lè sin bàbá ká tún sin ọmọ, kò possible. Tá a bá dẹ̀ máa sin ọmọ, ọmọ yẹn gbọ́dọ̀ fi example lélẹ̀ wípé àwọn nǹkan tó ń ṣe tó ń tẹ́ àwọn èèyàn lọ́rùn tán fi wò pé ẹni yìí ó gbọ́n, ó ní làákàyè, ó tó ṣe aṣáájú làwọn èèyàn fi máa tẹ̀lé. Kò ń ṣe pé ìwọ ló máa force ara ẹ̀ lé àwọn èèyàn lórí wípé àwọn èèyàn gbọ́dọ̀ máa sìn ẹ́. No, kò rí bẹ́ẹ̀. Kódà ohun tí mo rò wípé ó lè mú kí àwọn èèyàn kí wọ́n tún bọ̀wọ̀ fún ìtẹ́ Aláàfin dáadáa bíi tàtijọ́, òun ni wípé tá a bá rí Aláàfin kan tó jẹ tó wá wẹ̀yìn wò torí wípé ohun táwọn bàbá mi tí wọ́n ti jẹ Aláàfin sẹ́yìn ohun tó ń ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá ó burúkú jáì torí wípé àìmọye èèyàn ni wọ́n pa, àìmọye èèyàn náà mú lẹ́rú látàrí wípé aṣáàfẹ́ jẹ gàba lẹ́yìn lórí. Tá a bá wá rí Aláàfin kan tó jẹ lénìí tó wá rí wípé ohun táwọn bàbá mi àwọn bàbá mi tán ti jẹ Aláàfin sẹ́yìn tí wọ́n ṣe kò dáa, tó wá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti unify gbogbo ilẹ̀ Yorùbá, láti heal àwọn ọgbẹ́ tí ò tí ì jiná tán, láti pè fún ìdáríjì lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wípé ohun táwọn Aláàfin ìgbà yẹn ṣe kò dáa tó. Torí a lè pera wa lọ́mọ bàbá kan náà kẹ́nìkan máa wá mú àwa tó kù lẹ́rú. Tá a bá rí Aláàfin tó ṣe bẹ́ẹ̀ tó wá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn láti máa lọ láti ìlú sílùú, láti máa lọ láti ìletò sí ìletò ní gbogbo ibi tí àwọn Aláàfin jẹ gàba sí nígbà yẹn, tán wá ń ṣètò àti rí dájú wípé ẹnu Yorùbá kò padà. Àwọn tí wọ́n bá nílò kí wọ́n bẹ̀ wọ́n, kán bẹ̀ wọ́n. Àwọn tí wọ́n bá nílò kán fi nǹkan kan tù wọ́n lójú, kán ṣe fún wọn lápá ọ̀dọ̀ wọn bẹ̀. Ẹ rí wípé irú Aláàfin bẹ́ẹ̀ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá máa rí bí ẹni wípé eléyìí ó tó ẹni téèyàn ń tẹ̀lé. But you cannot live on past glory, especially when the past glory tá à ń sọ yìí gan kò ń ṣe nǹkan tó wà favourable sí gbogbo ilẹ̀ Yorùbá torí wípé ìjẹgàba lórí àwọn ẹ̀yà tó kù ni, ìfọwọ́lágbáni lójú ni. Ìyẹn ló lè mú kí inú àwọn ọmọ Yorùbá dùn sí Aláàfin wípé ó admit wípé ní táwọn bàbá ẹ̀ tí wọ́n ṣe fáwọn bàbá tiwa ó burú jáì. Tí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá tí àwọn Aláàfin mú lẹ́rú ńgbà yẹn tí wọ́n ń gba ìṣàkọ́lẹ̀ káàkiri lọ́wọ́ wọn tí wọ́n dẹ̀ wò pé let bygone be bygone. Irú Aláàfin bẹ́ẹ̀ ó máa earn trust gbogbo ilẹ̀ Yorùbá. Kódà kò ní sí wàhálà wípé a ṣẹ̀ ń jàdú. Gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn òun ni Ọọ̀ni ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n fi fẹ́ràn Ọọ̀ni. Kò ń ṣe wípé Ọọ̀ni débì kan ó wá ń sọ wípé èmi ni mo ní agbára kan ní gbogbo ilẹ̀ Oódua, ó máa wá fẹnu ẹ̀ sọ. Àwọn èèyàn náà máa rí wípé ẹni yìí ó ní traits olórí tí wọ́n fi máa bẹ̀rẹ̀ sí ní bọ̀wọ̀ fún. N tí àwa fi fẹ́ràn Ọọ̀ni òun nìyẹn. Kò fi rẹ̀ pé nǹkan kan, kò sọ wípé òun lòun jẹ́ number 1 ọba. Mi ò gbọ́ rí lẹ́nu Ọọ̀ni wípé èmi ni mo ní authority láti ṣe báyìí, èmi ni mo ní authority láti. Ṣùgbọ́n àwọn ìwà tí Ọọ̀ni ń hù, ìwà ìjọmọlúàbí ẹ̀, ìwà ìkónimọ́ra, ìwà ìgbàmọ́ra, ìwà láti rí wípé ilẹ̀ Yorùbá wà ní ṣọ̀kan tí Ọọ̀ni ń ṣe ló jẹ́ káwọn èèyàn kí wọ́n fẹ́ràn ẹ̀, kí wọ́n gba Ọọ̀ni ní aṣíwájú àti olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá. Àmọ̀ràn mi fún kábíyèsí bàbá wa Owoade Aláàfin Ọ̀yọ́ ni wípé kí kábíyèsí gbàgbé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn táwọn bàbá wọn tí wọ́n ṣe fáwọn bàbá tiwa nílẹ̀ Yorùbá tó kù. Torí wípé ìyẹn ogún ọdún ó sì máa ń gbóná, ó máa ń jóni lọ́wọ́. Kò sígbà tèmi bá rántí wípé báwo l'Aláàfin kan ṣe lè lágbára láti máa wá ṣe gbogbo ohun tí wọ́n ló ṣe láwọn ilẹ̀ Yorùbá nígbà yẹn, ó máa ń bí mi nínú. Bẹ́ẹ̀ ló ṣe ń bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà nínú tí dòní. Tàbọ́nà míì náà máa gbé gbà
táwọn èèyàn fi máa rí wọn gẹ́gẹ́ bí ẹni wípé ẹni ó tó tẹ̀lé ohun tí ó yẹ ká Aláàfin ṣe nìyẹn, kí wọ́n máa rely lórí past glory táwọn bàbá wọn tí wọ́n ti lò, àwọn ìyà táwọn bàbá wọn fi jẹ wá, wọ́n fi jẹ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, ìfọwọ́lágbánilójú táwọn bàbá wọn fi fọwọ́lágbá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lójú nígbà yẹn, kí Aláàfin kí wọ́n máa rely lórí ẹ̀ láti jẹ́ pé ìyẹn náà máa lò as authority láti sọ wípé àwọn làwọn ní agbára láti foyè jẹ káàkiri ilẹ̀ Yorùbá. Bàbá wa kábíyèsí Aláàfin ikú bàbá yèyé, a fẹ́ràn yín, àwọn èèyàn fẹ́ràn yín, especially èmi fẹ́ràn yín torí pé ẹ jẹ́ ọ̀dọ́, ṣùgbọ́n ẹ ṣe àtúnṣe, ẹ ṣe ètò bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe máa fìmọ̀ ṣọ̀kan gẹ́gẹ́ bí Ọọ̀ni ṣe ń ṣe. Tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀, ẹ nílò àti máa fẹnu ara yín sọ wípé ẹ̀yin ni number 1 ọba tàbí ẹ̀yin lẹ ní authority láti fọba jẹ èyí tó cover gbogbo ilẹ̀ Yorùbá. Àwa náà á mọ̀, àádẹ́gbà bẹ́ẹ̀ fún yín látàrí àwọn ìwà tẹ́ ẹ bá ń hù. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí o, Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé, ire o.